أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. afọ gbọ́dọ̀ mọsa awusu ni mo fi yọ̀ǹda awusu àwọn alákọ̀wé wọn aláwọn stand lórí existing established protocol. nígbà tí mo sì rí Dr. Professor Tìmẹ́yìn tí mo rí Khalifa tí mo rí bàbá wa Al-Kubura tí mo rí bàbá wa ní Ìlọrin aṣáájú mi ṣé o wa gbódòfò bí n bá mọ̀ pé exam là ń bọ̀ wá ṣe ni ti kàtírà tọ́pọ̀ bàbá wa Ọlọ́run ẹrú rẹ̀ a ti lè kó yìí rí tọ́fẹ̀ dàbí pé kọ́sẹ́nìkan tí ó ṣe rọ́ ìdùn lẹ́kọ̀ọ́ yìí tí ọba jẹ́mi àtayọ̀ gbọ́ngbà mi ti dèrò lọ́rin èèmẹ̀ èkó dẹ mọ́ ó ti lé lọ́dún mẹ́wàá gan tí mo ti lọ mọ́lúdì alẹ́ ṣùgbọ́n màá ti prof pè mí èèyàn máa ti jó ẹni tí ọba mọ̀ torí ìdí mẹ́ta ó lè jó lóògùn ọmọ àṣàgbákò ó sì lè jó lówó tí ó là ọmọ fẹnu kó bára rẹ̀ ọwọ́ àlè jẹ́ ni ọmọ bíi eríire léyìn ti bẹ̀rẹ̀ kọ́ máa wà á ti pa ló jẹ́ pé ni ọba mọ̀ rí respect rẹ̀ búlúbúlù ọlọ́run ni mo rí ọ lónìí. Ntí wọ́n ní kí n sọ̀rọ̀ ni pé asiratu nabawiyan hadlun limashakil iqtisadiyya siyasiyatan aw ijtimaiyatan as political aspects tó wà ní siratu nabawiya economic aspects tó wà ní siratu nabawiya and the social aspect tó wà ní siratu nabawiya gbogbo eléyìí bàbá ní aṣọ kí ló fi tó ó dàbí ẹni ó fẹ́ ròyìn méjì ò ti gò tó ni yóò sùn bá pé bẹ́ẹ̀ ló fi dáná ó sùn lé o lé èmi èsì kọ́sà alákọ̀wé yóò sọ tí ò ní í ṣe I want to be brief kò sì ní brief. mo kí Khalifa Damallahu hayatakum. gbogbo ẹni ó bá jogún bàbá rẹ̀ ọ̀nà méjì náà ni nínú Sufi èèyàn lè jogún sífàtù jàlàlíyà èèyàn dẹ̀ ní tẹ́ndẹ́sì àti jogún sífàtù jàmàlíyà ṣùgbọ́n mi ń sọ gbogbo owó tí bàbá rẹ̀ ń bẹ láyé tí ètí kú bàbá rẹ̀ lẹ́kùn ìwé ìṣẹ́kùn jàmálì ni ó fi bẹ̀rẹ̀ kí àìbá jàlàlíyà wá lọ́fẹ̀ẹ́ tó bá fi jàlàlí bẹ̀rẹ̀ bàbá rẹ̀ kọ́lá nàbí o àwọn ẹsẹ̀ bàbá rẹ̀ ló kù sẹ̀rí kùrì òkú o. mo mọ Mawlana Sheikh Abdulyekeen. rahimahullahu ta'ala. first time tí màá rí wọn in 1995 ni. ìgbà tó di 1996 èmi mo ṣe rọ́ìdù nílé Salati. àwọn wọ́n jókòó Khalifa jókòó tiwọn. ìtì mo rí lára wọn ni pé bàbá yẹn gbogbo tó ní ó fi fẹ́ràn àwọn àfààní. ìyẹn sì lóyún àfàà sínú kọ́mọ́ bìrè ló jẹ́ kára yín ó balẹ̀ Khalifa kò sí tẹ̀ ń wá kọ́dà kò sí tẹ̀ ń lé gbogbo tí ó kù ní sí yọmọ wá yín ni bẹ́ẹ̀ tí ń farabalẹ̀ yá yípadà ò ní bá yín. àmín. sí ti ń bẹ́ẹ̀ bí garagara pápápá wíìtì jẹ́jẹ́jẹ́ kárin. àwọn ọmọ kéékèèké ń tètè kú ọmọ kéékèèké ní rékú bí wọ́n fi kọ́. ó sùn kò jí òun lọ́mọ tó gbé lọ ṣùgbọ́n àwọn ọmọ wa dọ́lọ̀ lẹ́bi pé jẹ́jẹ́ rẹ̀ ló sùn èèyàn tó rọrọ̀ kúrò sùn. hayyakumullah. ẹ má jẹ ìyá ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ àbí Ishaq Sẹ̀tẹ̀bì bàbá tó ṣe muwafakat kí ló ń jẹ́ síratu nàbàwíyà ó tún pẹ̀lú just like 3 or 4 words ó ní albayanu an-nadhari wa tatbiqul amali li kitabillah ìtọ́pẹ̀ síra nàbì ní albayan an-nadhari ẹ bá ti dọ́dọ̀ Professor Tìmẹ́yìn ó propose àwọn theory kan bó bá fẹ́ ní PhD ó wà substantiate yẹ
ó analyze rẹ̀, you had values. Watatbiqul amali, lẹ́yìn tó understand the theory kí ni Kùránì wí, bí a bá fẹ́ gbé ọ lọ sí láàbù láti kó o di Al-Islamiyyah bí bàbá wa Sheikh Abdulyekeen. Abdulyekeen, ọ wà lọ jókòó sínú fọ́tò bá nàbì tí ya fọ́tò ayé. Sallallahu alayhi wa sallam. Bá ọ bá ti lè dúró nínú àyíká bá nàbì, torí kò sí ti ń jẹ́ súnà síra nàbì kọjá khulquhu wa khalquhu, ìdẹ́dà rẹ̀ àtọ̀rọ̀ rẹ̀ ni wọ́n bá bá sẹ́sẹ̀ pé qawlu wa amalu wa tẹ̀ wọ́n sẹ́sẹ̀ pín nǹkan kò ju ọ̀nà méjèèjì tó ti wá ń lọ. Allah. Adánù bá ná níbi rọ̀sáìlù rẹ̀, òun á fẹ́ júwe kíní ń jẹ́ síra gangan. Ó ní wamtaddat siratuhu al-athira al-jami'a al-khatima al-khalida. Ó ní síra náà Muhammad ti sọ fún ọ yìí. Sallallahu alayhi wa sallam. Ètò ẹgbẹ́ bó bá pàṣífù rẹ̀ kèé súnyàn. Ìsìn everlasting ni. Bẹ́ẹ̀ ni òun la fi tilẹ̀ kún gbogbo ntẹ́dọ̀ bá dá ẹnì kò lè dájú tá nàbì dá lọ. Sallallahu alayhi wa sallam. Láyé àti lọ́run, òun ló ga jù lẹ́ni Ọlọ́run láyé lọ́run, òun náà ló ga jù lẹ́ni ayé. Kò sẹ́ni pa rẹ̀ ká méjèèjì. Trump Sallallahu ga alayhi láyé wa ni, sallam. bí Trump ti ga láyé o kò jẹ́rẹ́ ni lálìkì àmọ́. Ànábì nìkan ni òmìnira lọ́nà méjèèjì. Sallallahu alayhi wa sallam. Ó wá ní wamtaddat tulan, ó ní bó bá fẹ́ make sure ìtàn Nábì height rẹ̀ ló fẹ́ wọ̀n, olórí pé istabat zamanan kullahu, gbogbo àsìkò tá a wà láyé yìí lànàbì yóò bá a mú. Sallallahu alayhi wa sallam. Wamtaddat urdan, harọ́dù rẹ̀ bẹ́ẹ̀ bá wọ̀n lẹ́gbẹ̀ẹ́, ó ní ittasamat hafaqal umam, Sallallahu alayhi wa ó sallam. kọ́fà gbogbo civilization. Ìpè aṣọ tá a fi bóra yìí erí ló bò kọ̀ bọ́ ẹsẹ̀ bíi súnà tà nàbì kọ́. Sallallahu alayhi wa sallam. Àfi tó o bá yọra alẹ̀ fúnra rẹ̀ ló fi sẹ̀sìn. Ó ní wamtaddat umukan, depth rúùtù rẹ̀ wá rinlẹ̀ tó jẹ́ pé istawhabat kulla zaman wa makan. Jíjìn rẹ̀ ó dìpù débi pé gbogbo ayé àtọ̀run ló kọ́fà. Wọ́n wá bí Qaradawi sẹ́ńpé nsúmọ́lẹ́nu, òun ní sẹ̀rí sunnati rasul salihatan li kulli zaman wa makan, aw salihatan muslihatan li kulli zaman wa makan. Báyé yín bá bàjẹ́, bọ́rùn yín bá bàjẹ́, ìwọ lọ gbé lọ́nù láàbù tà nàbì. Sallallahu alayhi wa sallam. Bọ́ ọ bá gbé wọ ní zọ́ọ̀yìrì ayé rẹ̀ ọ̀dà bí àwọn alùnásì irú dọ́tọ̀ ìpẹ́ tó lọ nísìn, ẹ rí i pé gbogbo násù ni wọ́n mú wá, alùnásù náà ni. Bó o sì gbé wọnú àwọn alùbáyánì bíi àfa gbódòfù táwọn ọmọ wípé ń tà nábì àtọ́lọ́hún gbà lérò rẹ̀, ẹni tí ọba ní ṣe máa ń tẹ̀yàn gbà lérò. Allah. Méjèèjì tó ọba fi wà nábì ó ṣe ríire. Nígbà tá nábì táwa ní ọ̀rọ̀ ajé kádásí, òṣèlú kádásí, àwùjọ kọ́ídà lànàbì gbé kalẹ̀ ó ṣe tẹ̀tìfíkù rẹ̀, kọ́ídà yóò sì pẹ́ bá a bá fàágùn láàmú ayíké àmáyàwá àmúkìníwá àsíyásà political aspect ayé àná Muhammad Sallallahu alayhi wa sallam. hasasa rasulu dawlatahu bila adili, justice, equity, fairness, transparent, gbogbo tó bá rule of law lára àlà adilu nìkan ní. Inna Allaha ya'murukum bil adli wal ihsan lọ́ba tán. Nítorí bá fẹ́ kó ṣe fún ọmọ ṣe fún yẹn. Nígbà tí jọ́tà bá ti rò pé àwọn society kan bẹ, ẹni ní mo tẹ̀ darí UK tẹ bàbá táwa lọ bá rè, bàbá wa lùkúbúrọ̀, bàbá ǹjẹ́ kínní kan bẹ téèyàn torí ẹ̀ lè jáde pé lágbájá ọmọ lágbájá ni mi kó tó rí ìgbà UK, kò sí. You are entitled to it. Mo sanwó school fees mi, mo ti wọ́n aláwọ̀ fún wa ní rebate. Èmi ò mọ̀, mo san gbogbo tán láti Nàìjíríà, mo bá dán bàbá wa
ọlọ́run lọ́mọ ẹrú rẹ̀ mo bá sọ fọ́ọ̀rẹ́ mi pé mo mọ̀ padà ká wọ́n ní wọ́n fún wa ní 20% of school fees ẹ̀ tó bá sanwó tẹ́lẹ̀ kan ó lẹ́yìn wàá mọ̀ ó ní ó yá ẹ jẹ́ ká kọ méèlì sí bọ́sà ó bá a bá lọ bí bọ́sà a bá send the mail within an hour wọ́n bá respond pé àwọn ò mọ̀ but àwọn ti deduct máa bá alákàntì Nàìjíríà mi padà. Allahu Akbar. I'm working in the university environment. I know what it takes to collect your transcript. Talk less of refund. Allah. Al-Adilu ó nídìí kọ́ ọmọ yẹn. Ìyẹn ní Ibn Taymiyyah fi sọ pé inna Allaha yansuru dawlatal adila walau kanati kafira. Allah. Ó ní ìjọba tí máa ń ṣe dọ́gbadọ́gba wọn ò ní tòsí ọrọ̀ ajé òsì ní bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ lópin ìgbà tí wọ́n kọ́lá bí wọ́n jẹ́ kèfèrí. Wala yanzuru dawlata zalima walau kana muslima. Hasasu siyasa Al-Adilu òní. Ẹlẹ́ẹ̀kejì kí ni opposite Adilu òní Al-Ghishu. Kéèyàn má ṣe jàmbá. Ibi tí wọ́n bá ti compromise regulation wọ́n ti compromise equality. Ìyẹn ló fi lè rí nǹkan tó gidi Nàìjíríà torí kò sí consequence. Kò sẹ́ni tó ṣe nǹkan tí ó jìyà. Mo ń sọ lérí jimá mi ní Friday yìí pé ẹni tó lè jalè lóṣèlú Nàìjíríà tí ó lẹ́wọ̀n lòpònú tí wọ́n mú débi ọ̀rọ̀ tó mú níwọ̀n. Ìyà tí ó jẹ ni pé aláwòde rẹ̀ wọ́n sílẹ̀kùn ọ̀rọ̀ fẹ́lẹ́rì ibú rẹ̀. Lọ́yà ó fìyà jẹ ọ́, adájọ́ ó fìyà jẹ ọ́, àwọn tó kùnà ayé náà tó fìyà jẹ ọ́, nídìílé bàbá rẹ̀ wọ́n máa wá rẹ́ pèsè ọ́. Bẹ́ẹ̀ni ó sojú wa nù olè ayé ògbón kankan. Allah. Àmọ́ tó o bá bu tíìlì tó o ti wá kó kalẹ̀ pé àìbámọ́ ọlọ́pàá lè wá tí wọ́n rí àìbámọ́ alájọ́ lè wá tí wọ́n rí wọ́n sì wálé rẹ̀ torí bí wọ́n ti bú u ló ti ríǹgì lọ́hùn pé ọ̀kan náà àwọn awáyé wa bú nǹkan ó ti bú ó bí wọ́n bá ti wá ní ọmọ àná sí wọn pé wọ́n lẹ́wàá tí ń rè wọ́n lẹ́wàá tí ń rè àwọn ni wọ́n wàá kọ́ pé bọ́ bá fẹ́ jáde ibi nìkan gbà jáde. Ẹgbọ́n kí wọ́n ṣe nǹkan kan fún yàyà mọ́. Allah. Ìgbò ti fi ti kálukú fún kálukú. Tó bá ṣe pé ìtìsọ̀díyà ni àfa ó yà ṣe ìmúlá sọ rẹ̀. Walanaj'al min sirati rasulillahi sallallahu alayhi wa sallam. Ẹ jẹ́ ká summarize rẹ̀ pé síra nábì bá fẹ́ lò ẹ jẹ́ àṣẹ báyìí. Ó yà so. Marja'una fi kulli sha'ni. Ká fi ṣe reference gbogbo ibi tó bá bára rẹ̀ politically ni economically ni social ni. Linahlu mashkilatina al-iqtisadiyya bis-sakati. Al-Adilu al-iqtisadiyya halu tiẹ̀ anabi fi saka yanjú rẹ̀ tó yẹ pé asakat halun lil-mushkilat al-fakri odidi tí lè ríṣiríṣi làwọn afa ṣe lè rí saka. Was-sidqu bil-amana. Tí àwọn olówó bá ti yọ saka tí owó bá dénú economy ó kù kẹ́yìn olòṣì ó fi sídìkù mánéèjì rẹ̀. Wasiyasiyyat bil-adli wash-shura. Tó bá yẹ pé siyasa ni Al-Adilu òun ni kéèyàn ṣe dọ́gbadọ́gba àsúrọ̀ ni kéèyàn má wà too arrogant ìpè brain òun lè solve gbogbo problem you need to consult people consultation. Wal-ijtima'iyyatu bit-takafuli wal-mahabba. Mi ti wojú Professor Tìmẹ́yìn ojú ẹ̀dàkùn ìtìmáwù ṣoṣo ibi ó jẹ́ ṣoṣo tiẹ̀ ó ní àtàkáfúlù. Wal-mahabba. Bàbá wa kèé dé sí ọwọ́ wa lẹ́ẹ̀kan náà bùkátà wo èsì ìdè lẹ́ẹ̀kan náà ṣé ẹrẹ́ni tó bá ti ń ran ẹnìkan lẹ́rù láwùjọ àwùjọ yẹn ò ní láwùjọ bínú ó dà fún ọ̀nà ẹbí kò dà fábúrò rẹ̀ ọwọ́ afẹ́ kó mọ dúró tì yóò ṣe tọrọ kọ́lọ̀ ògbó lọ́rẹ̀ bàbá gbogbo táwọn àgbàlagbà wa lò láyé john tásìrí wọn fi bò ẹnì èmi ò sọ́ọ̀sì mi ò mọ Ìlọrin ẹnìkan ṣoṣo ní òní láàrin inú ẹbí yóò wá kọ́ pẹ̀tẹ́ẹ̀sì tó ga báyìí
yóò wá ṣe gbogbo nǹkan òun ni òsì tí ìbímọ yìí ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò wa mú yàrá ní kò sì ní sọ̀tàn fún wọn àmẹ́ntì máa padà rí ni pé ẹni ó ṣèyún àwọn ọmọ rẹ̀ ní interest lára léhùn láyé mọ́ àwọn ọmọ yẹn wọ́n wàá dé èèyàn àwọn tí wàá kọ́ tiwọn síta ẹ̀yin alábàágbé náà lẹ́ẹ̀mọ̀ bẹ́ẹ̀ torí bàbá yẹn ti ra ọ̀la fún wọn ẹ jẹ́ á support ara wa ẹ jẹ́ á dúró tira wa káwùjọ wo lè ṣe é gbé níparí MC ti sọ pé bàbá wa gaskiya èmi ẹ fojú di àfẹ́ èkó ọlọ́lọ́mọdún tẹ́ ẹ máa fà nígbà tí àfa wa gbọdọ̀ fún dìde wọn náà lówó ẹ̀yin náà tún dìde wọn náà yín lówó wọn ò máa wá ká dáǹsì mo rí kọ ẹni ọlọ́run bá rán sí mi ẹ̀ǹdẹ́lẹ̀ kan náà kó tó di pé náà inú ọlọ́run. Allah. Kullul qulubi ilal habibi tamilu wa man bidhalika shahidun wa dalilu. Amma dalilu idha dhakarta Muhammadan sarati dumul ashikina tasilu ya sayyidal kawnayni ya alamal huda hazal mutimu fi amaka nazilu tún gbé ìgbà yìí bá ti kọ́ lẹ́kṣọ̀ látún kọ́ òṣùlù dafatini miladun kaina yàtọ̀ wọ́n tún wá sọ bá àti ìgbà owó láì dáwákà. haza rasulullahi Mashallah. wa haza li Mustapha agbádùn yín púpọ̀. wa haza li rabbil alamin na rasulu ala salli ala àwọn tí wọ́n máa ń ṣàánú sayyidina Muhammad. ó di tó ẹ̀yin má tó ṣe sàyẹ́dì wọn wọ́n àdúrà tó ti gbà ọ̀rẹ́dì sẹ́ẹ̀rì oríṣiríṣi nǹkan la wá kọ́ mọ́lìdì alẹ́ yìí àbá Sheikh Lukman nǹkan ò ní sàláfíà yín uslubuhu jamil wa kalamuhu azib bàbá wa Maulana Sheikh Qaribullah wọ́n ti ń wọlé bọ̀ báyìí. afa àti wọ́n ti wọlé bọ̀ wọ́n ṣọ́wọ́n ni mo tọ́ ọ yà. خذ بلطفك يا إلهي ما له زاد قليل. ọlọ́run èròǹgbà ìpèsè wa kéré a sì fẹ́ gbóore ńlá lọ́dọ̀ rẹ̀. mo fò lè sùn bí sèdèkìyà tí. gbogbo èyí tá a dá